gbogbo èèyàn kọ́ lọ́ máa kí o gbogbo èèyàn kọ́ lọ́ ń kí o ẹ̀yin tó lọ́ bá kí ẹ dúpẹ́ fún o ìhà méjì lọ́lọ́ ní bó ṣe kọ̀ àtọ́dé àti yíhun tẹ wò pé kò ní kejì ó ní kejì o ẹlòmíì ń bẹ ní ìsìn bí rẹ léèrè pé kí n mọ wá sí Ọlọ́run wọn ò kí kú oríire láyé méjì náà lè yóò sì máa lò ẹni tí wọ́n máa sẹlibireti ẹni tí nǹkan máa ṣe àtẹni tí wọ́n máa ṣe nǹkan tó bá yẹ pé ayé tiẹ̀ tó wá nǹkan bá ṣe ọ́ púpọ̀ ni gbogbo tó ṣe wọn ò ní hàn mọ́ àmọ́ tó apáyé tó wá òun ṣe nǹkan gbogbo tí iṣẹ́ òun ò ní hàn mọ́ ọlọ́kà wọn máa sẹlibireti wọn wọ́n kàn sẹlibireti ẹ̀ bẹ́ẹ̀ gbà táyé yí sí ayé ò yí sí àwa ń lò lọ pẹ̀lú gbà pẹ̀lú àsìkò ẹ wá ń kọdún bí ọ̀n kárùkù náà ṣe ká láyé ọ wá ká débi kan Ọlọ́run ní ibi tó ká dé nì Ọlọ́run ní ibi tó ká dé nì pẹ́pọ́sì ilẹ̀ ọmọ fẹ́ kó o ṣe tán mo fẹ́ kó o ṣe tán láyé gbogbo èèyàn kí ó ṣe tán láyé tó o bá dé ọ́fíìsì yìí ní tí wọ́n wá gbé fọ́tò síbẹ̀ gbogbo àwọn tó ń ṣe deputy governor kọjá ọmọ tí wọ́n ìbí lónìí tí wọ́n bá bí ìwé tí wọ́n kọ tí wọ́n bá kọ yóò bá bẹ̀ pé Nàyímọ́tù Sàlàkọ́ deputy governor Ògùn state lọ́dún báyìí sọ́dún báyìí Ọlọ́run fẹ́ kọ́ ṣètàn láyé ìtẹ̀tàn ó tún ṣèmí o. Àmín. Ọlọ́run ìtàn Ọlọ́run wá ń gbé bọ̀ ọwọ́ abàdé ní 60 years nínú ayé bí ọmọlúwàbí ṣe fọ́lọ́run tọmọlúwàbí ṣe fáwọn tó bí tọmọlúwàbí ṣe fórí ara ẹ̀ náà lọ́sẹ̀ lónìí tó lọ́nà lọ sọ bẹ́ẹ̀ yí pé wọ́n sẹ́yìn èyí sáà yóò àdìgbò Ọlọ́run ní mo bá yín sọ̀rọ̀ nípa àwọn òbí méjèèjì ẹ̀ ṣe dáadáa pẹ̀lú wọn. Àbàdá tí òun mú kúrò ọ̀dọ́ àti òkúra. Ọlọ́run gbé látara ìyá àti bàbá lọ bẹ̀rẹ̀ ṣẹ́ àmọ́ ya Ọlọ́run dúrọ́pù bàbá ọwọ́ kọ̀ntínú lérí ìyá tó lọ́mọ pé sẹ́yìn obìnrin ẹ̀ pọ̀ ọ̀pọ̀ lérí ọmọ Ọlọ́run ní ìyá tọ́já sí pé ó ní àmọ̀látìwù ó gbé oyún rẹ̀ ní tìnira. Ọ̀dọ́ àti òkúra. Ìgbà tí ó di ìlífà rẹ̀ ìnira náà ló fi di ìlífà rẹ̀. Àmọ̀lúwò àbí sọ́dún ṣẹlẹ̀ fún ẹ̀ṣá. Ó tún wá wú ọmọ ra ìwọ̀n tọ́ ìdí ọ̀ka fún Sàlásù Nazaran gbáko ọgbọ̀n oṣù Ọlọ́run ní fi ń tọ́jú rẹ̀. Àtà Sanatan Ọlọ́run wá lò bẹ́ẹ̀ wá dọ̀ ọmọ ogójì ọdún lẹ́yìn òbí tó máa ń balẹ̀ díẹ̀díẹ̀ ọ̀dà pọ̀ mọ̀ yóò ní dún wa. Gbogbo ànábì Ọlọ́run 40 ẹ̀sìn lọ́run gbé wọn dì sí lọ́rọ̀ wọn sẹ́ ogójì ọdún tá a máa kiri kí lọ́lọ́run wá ní àti tá a bá gbogójì ọdún. Ọ̀là rọ̀bì. Mọ́tàkà mẹ́tì àhámsà aláyàm. Ọlọ́run tó bá pàdé ọmọ ogójì ọdún àti bẹ́ẹ̀ ni kò ti bẹ̀rẹ̀ sí ní sẹ́lẹ̀bírẹ̀tì ara rẹ̀. Sọ pé wọn lọ gbà mí láyé. Oore tí wọn Ọlọ́run tó ṣe fún mi Ọlọ́run wò yín sùn sọ ṣe yín lóore. Owó yìí sùn sọ da yín lọ́lá owó yìí sùn sọ oníkìtàn yín ó pé agbára ẹ̀dọ́ ọ̀ka Ọlọ́run tó bá dúpẹ́ oore tara ẹ̀ tí mo ṣe ọ́ tán. Oore tó ó tún wá dúpẹ́ oore tó lọ́n ṣe fáwọn òbí yín ó fi yín sọ yín ló kọ ọmọ òun làṣírí bábẹ́ o. Gbogbo lẹ́gẹ̀sì tá a wá káwọn àkọ́kọ́ lẹ́gẹ̀sì láyé ọmọ ni o bí ẹ bá bímọ tí ọba yanjú gbogbo tó kó kalẹ̀ wọn ó ti wéèsì. Bàbá wa Amsat lọ́gbà tó bí deputy governor bàbá àwọn gbogbo tó ní lọ́nà fún Islam gbogbo tó ní lọ́nà fún àfa ọ̀sà kọ́dẹ̀ àwọn àfa kọ́dẹ̀ lómi ò tún lọ kúrọ́ fún bí ẹ bá wá ń fa àdàgbò àkúrọ́ fún yín ni bàbá yóò ní ẹjọ́ kúrọ́ gbogbo ọba jẹ́ owó ọ̀jẹ́ òun nu èsì lọ́wọ́ àjò kó òun. Ẹran tí àwọn òbí yín àwọn ni wọ́n ṣiṣẹ́ ìkalẹ̀ tẹ́yìn ń jẹ. Mọ́lẹ̀ sọ́ọ̀dẹ̀ kẹ́ńtọ̀. Ọlọ́run bẹ bá bá débẹ̀ wò.
Ahmad àtọ̀dẹ́ ọlọ́jà anabi Muhammad sallallahu alayhi wa sallam ìjọ tá anabi ní kóhùn pọ́ gbogbo ọdún ó yìí tuntun ní súnà rẹ̀ sí ó ní ẹ̀ bá rẹ̀ náà kú. Àdìsí ni o Anasu lọ́gbà àdìsí náà wà ńgbà tá anabi pọ́ gbogbo ọdún ní ẹ̀ bá rẹ̀ náà gbò tó tóbi anabi wá pa wọ́n ní sàárà yọsí ọdúnbọ̀ yọsí mo fi dúpẹ́ fọlọ́ mi ọ celebrate yẹ wọ́n ní anabi máa ń gbàwẹ̀ Thursday and Monday wọ́n wá bí anabi sallallahu alaihi wasallam kí ló dé tó ọ̀hún gbàwẹ̀ níjọ́ Monday àti Thursday anabi ní tó pé Thursday ni wọ́n bí mi mo gbọ́dọ̀ máa gbàwẹ̀ Monday ni wọ́n bí mi mo gbọ́dọ̀ máa gbàwẹ̀ láti máa dúró kí ni ṣe wọn ọ̀sọ̀ọ̀sẹ̀ lòún celebrate ọjọ́ bí ẹ̀ oníjọ́ àlàmísì wọn máa ń kó sí ẹ̀dá lọ́dọ̀ Ọlọ́run mo ń gbàwẹ̀ káàmùlá kọ́ bá mi ní mímá ababa bá débẹ̀ wọn amada ń sọ̀rọ̀ ní à èyí tí wọ́n á fi sọ̀kalẹ̀ ni níbo ni amada sọ̀rọ̀ ní àtẹ̀dọ̀ ojú wa bẹ̀rẹ̀ ìyá wa ọ̀rọ̀ tọ́lọ̀ sọ fún anabi ní wàá sọ fún yín. èyí wọn náà ni ó sì máa jáde wa kí lọ́rọ̀ tọ́lọ̀ sọ fún anabi. kọ́lọ̀ tó sọ̀rọ̀ ó mú búra wá ni o ọlọ́run ni mo búra. wálé wàdúrà wálé ìdásàjára. ọ̀rọ̀ mo búra ńgbà tí òru là ń lò bọ̀ ọ wá fẹ́ dọ̀tán yọ wá lágbòòrò ọlọ́run mo fàṣìkò yẹn búra. wálé ìdásàjára. à ń lọ sán lọ báyìí tó bá fẹ́ dòru ọlọ́run mo fi búra. báwa dá kàrọ́ bùkà wà máa kọ́lá. ọlọ́run ní àpọ́sẹ̀ tí mo kọ́kọ́ fẹ́ fi ọlọ́kà balẹ̀ ọlọ́run ní dọ́ dára rẹ̀ òun ní sọ bẹ́ẹ̀ fà nẹ́bí o bó ṣe ń fẹnu tiwa náà sọ fún yín pé kì í tán kò ní da yín dára yín wọ́n máa kọ́lá. kò ní kọ́ yín lẹ̀ kò sì ní pa yín tì. wọ́lẹ̀ lábí àtúnkẹ́ ìlú lákàbílẹ̀ yòólá. tọ́jà adé lónìí tó ń dúpẹ́ ọ̀nà tí wọ́n ń bọ̀ wá da jù bẹ́ẹ̀ lọ. wàlá sọ́ọ̀bà yóò ti gàrà bùkà bàtàrí dá. ẹ̀fọ́ fà ìtì kàrọ̀ bùkà fàtẹ́rù dọ̀. ọlọ́run fẹ́ ya gbogbo ètò òrùkókù díẹ̀ díẹ̀ tó retí wọn náà ń fọ ìwà yọ nínú bẹ́ẹ̀ tí ọjọ́ kù ṣe fọ. alábẹ̀ dídíkà ẹ̀ ti mọ̀ bá wa. ibi ọ̀rọ̀ wa wà nù. ọlọ́ni ajá nàyímà alamu. dídíkà ẹ̀ ti mọ̀ bá wa. yẹtìmá yẹn sọ mọ òru kan lóga rẹ̀ dọ̀ yìí fún ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọ̀dẹ ni wọ́n ń pè yẹtìmá ọlọ́run ṣe bọ́ọ̀lù ẹni ọ̀tẹ́lẹ̀ ta ló mú ọ̀tẹ́lẹ̀. yẹtìmán ọ̀dẹ ni ọkọ̀ sẹ́nìkan tó mọ̀ ẹ̀yìn náà lọ bí ọ̀dínárì obìnrin ni ọlọ́run fún àwa mo ní nàyímà wọ́n kó láàrin wọn bẹ̀ wọ́n òṣèré yẹpẹ̀ má wọ́n wá gbọ́ ọmọdé àbáyé pé má bẹ pẹ̀lú mi. wàá jàdá kàtó àlàbàdà. wọ́n bí àwọn tí wọ́n bí pọ̀ tí gbogbo wọn máa ń léwé ọlọ́ni ọ̀mọ̀nà tó gbà tẹ́lẹ̀ fún àdá èmi mo ní ọ kẹ́kọ̀ọ́ bọ́ ọ bá ní ìràwọ̀ tó dáa bọ́ ọ bá kẹ́kọ̀ọ́ wọn ni kò ní CV. wọ́n wá jàdá kàrìlà. kò sí tí wọ́n ń pè ní tí wọ́n bá ní dìná ẹni tí ò ní wà nǹkan lọ́dọ̀ èèyàn mọ́ tí wọ́n máa wá wádọ̀ rẹ̀ ni ọtí dẹ́kọ̀ ẹni wọ́n máa wá nǹkan lọ́dọ̀ rẹ̀ kìí ṣẹni tí wọ́n wà lọ́dẹ̀ mọ́ ọ́nà ṣe bí lánàá tẹ́lẹ̀ ìwọ náà máa ń bẹ̀bẹ̀ ni fàgìnà ọlọ́run mo ní má bẹ̀bẹ̀ mọ́ ìwọ náà dẹni tí wọ́n máa bẹ̀ pé excellency 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 ọlọ́run mo gbé ọ débẹ̀. tó ọlọ́run ni mo gbé ọ débẹ̀ o ọlọ́run náà ti débẹ̀ o ọ ti pé o kọ́mọ̀dé kù máa o ọlọ́run tó bá tí wàá débẹ̀ bó ṣe débẹ̀ yàtọ̀ tí wọ́n jọ ọdún yín ọlọ́run wà sí ìlérí fún yín. bẹ́ẹ̀ bá ra wọn ọ̀lẹ́ ipò tẹ́yìn náà wà lánàá kẹ́ tó dùn níbẹ̀ bá rí wọn ọlọ́run ẹ má kàrà mọ́ àwọn ẹ má jẹ́ àgbé mọ́ wọn mọ́. wà á bẹ̀ sá ìdàbàlà tẹ́lẹ̀ àárẹ̀. owó ẹnìkan kó máa tọrọ ẹni tó yí sí láti béèrè ju obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ ni níjọ́ tóbìnrin bá lówó lọ́yọ̀ ọmọ náà lọ ni kò ní bí ọ́ bọ́ba nàtàrà ní dádì ìtọ́ bá ní tó fi béèrè ara kan ẹni tí ń béèrè wọn náà kò tẹ́ lọ́rùn obìnrin tí ń béèrè lọ́wọ́ rẹ̀ bí kò náà máa náà ni ọlọ́run ní tó bá mẹ́ẹ̀dá kan béèrè ara ni gbogbo ẹni tí bá béèrè lọ́wọ́ yín ọlọ́run ẹ̀ mọ́kọ̀ fún wọn tí wọ́n bá gbé e dé. wàá bá mi ní ìmọ̀tì rọ̀bìkà fàhádìs. fáàmà bí ní ìmọ̀tì rọ̀bìkà fàhádìs. gbogbo rẹ̀ tọ́lọ̀ bá ṣe fún yẹn jẹ́ kọ́lọ́ wọn mọ̀ kọ́lọ́ ṣe yín lóore. ọba tó gbé yín dé ó ti gbé yín dé bẹ́ẹ̀. bàbá tó gbé yín dé bẹ́ẹ̀. tọ́sà yín lẹ́sà bó ṣe ṣàyàwó Bìlíkísù lẹ́sà nínú àwọn ẹ̀sà obìnrin tó gbogbo nǹkan bá tẹ̀ láyé tó ọba ti nínú Kùránì kankan náà tì kò sí tuntun
ọba tó tàn ya Bilikisu lẹ́sà tí ń jẹ́ ìyàwó ànábì wa Suleiman eripa rẹ̀ lẹ́yìn náà tọ̀ yìí gbogbo nǹkan lọ́lọ́run ṣe fún un ó ti gbé yín débẹ̀ o kọ́mọ aṣọ yìí kalẹ̀ èyí tí wọ́n á fi sọ kalẹ̀ wá sí ọjọ́ òní ọjọ́ dùnú ni máa ń jẹ́ fún gbogbo èèyàn àmọ́ ìdàkejì rẹ̀ mọ́jọ́ náà ọjọ́ òrònú ni àfáà ní gbogbo ọjọ́ ayé nínà lánàá fún ó ní gbogbo ọjọ́ tá a bá ti dá ọdún kan kọjá lámàdùnú pé mo pé 60 years mo pé 40 years. wọ́n kúrú ya omi mọ̀dáná kì í sọ ìdálé ajá ní gbogbo ọjọ́ tó ń dá kọjá tó ń dunnú wò múná létí pọ̀ ń lọ nù. tọ́lá àwọn ọdún bónọ́ọ̀sì ó ti kọjá àfáà ní. wọ́n kúrú àṣírí. ó láwọn ọjọ́ farabalẹ̀ ó láwọn ọjọ́ bónọ́ọ̀sì tó bá ti wà lọ́mọ ọdún mẹ́wàá gùlámù ọmọ èké ni kò sẹ́ni tí ó bí ọ lórí ọ̀rọ̀ kọ́dọ̀ rẹ̀ sì gan òní fi lọ ẹ́. wà á kúrò ìṣirí rẹ̀ ní sí bá wa tà sọ bá. bá jọ ọmọ 20 years náà tínéjà ni ọ máa ṣe ọlọ́run ẹ sáfìlẹ̀ ẹ máa pádọ̀ rẹ̀. wọ́n sàlásùnà kú wà tún wà sábàbò. sàlásùnà kú wà tún. tọ́ bá ti ń dọ̀bọ̀ ọgbọ̀n agbára ń bọ̀. ọ̀dọ́ ń dédé ìṣó ọjọ́ ti lọ bọ́ bá rí mẹ́wàá kún tọ́ wá dọmọ 40 years. ó ti pé ọlọ́njẹ́ ọba ti dọmọ 40 ọdún ó ti pé. bọ́ bá rí mẹ́wàá kún tọ́ dọmọ 50 years. wẹ̀yìn rẹ báyìí àná ti lọ mara ánìhùn àná ti lọ. Adam ọmọ wà náà rẹ bí àlá pé àbẹ́mi náà kọ́ yìí ni ìwọ náà ni àná lónìí sọ fún ọ̀hún. Fọ́ọ̀mù sì ti rẹ fọ́yàrá tí ò ń là yá ni. ẹn tó bá tó wá dọ́mọ 60 years fọ́yàrá tí ò là yá ni alẹ́ ti dé o. Àdàbàrà ni alẹ́ ti dé o. ìwàyà sí àánú. àfáàní mọ́ tọ́ra rẹ alẹ́ ti dé o àdàfàdé lùmọ̀nù. ó ní ọmọ 60 years ní kú tí máa ń tájẹ̀ tìyàn àánú ọlọ́run sàárà ìwà dáadáa wà rẹ̀ lẹ́tẹ́ níhun nímú yẹn tì síwájú. ọ̀ntọ̀ bá lo mẹ́wàá sí. látẹ̀sálì àdéhùn. ọ̀nà mi ni wọ́n ka sẹ́bi tiẹ̀ láyé má bí mi ń pa rẹ̀ mọ́. ọ̀pọ̀lọpọ̀ sàbò ìdààmú alẹ́ kálá àmọ́. wọ́n kò sọ̀rọ̀ lórí ọmọ 70 years. wà ìdá sálà bá dàtà ní ká síra. ọ̀ntọ̀ bá tún mú àkùtọ̀ bá di ọmọ 80 years gbogbo àwọn bàbá wà ní. bàbá gàdígà yàtà. ó ní wọ́n ti débi ńtọ́ tẹ́ wọn lọ́rùn. ibi tí wọn ọ̀ràn kápá àgálẹ̀ dé wọ́n ti dé bẹ́ẹ̀ gbogbo ọmọ 80 years ti gba body pass kèmọ̀gbà plẹ́ẹ̀nì òde ni. wọ́n á kúrò ti ṣe é. wọ́n ti tọ́ bá di ọmọ 90 years láyé. ṣàbámọ̀ ní kàfá. o ti lo ohun tó tó ọ nínú ayé tó bá lọ bọ́lá bá fọ bọ́nà tó lẹ́nu ọmọ 90 years láyé o ti lo ohun tó tó ọ nínú ayé. látara tí o wà ṣàwùjọ wá síbọ̀. ó ní ọba di ọmọ 90 years ta ló wọlé ní òkú. ogun mi dání ọmọ béèrè kò lè dá dómọ àti kó gbógun sọpọ́tì ẹ̀. bọ́bá wa rí mẹ́wàá kún tó wá di ọmọ 100 ọdún láyé. ọyọ gàmà yìí dé wá sálà. ọjọ́ bá di ọmọ 100 ọdún láyé hajj kama yìí ti alààyè ni lóòótọ́ àmọ́kù tí ń sẹ̀mí láàrin àwọn adẹ̀yẹ yìí òun náà ti ń wé fùsáyé báyìí ẹ̀ẹ̀kan rí ni. àmọ́ gbogbo